Alaafin Owoade ló ń kẹ́rẹ̀ bá àpèrè Alaafin. A ti pariwo wa yányányán pé kí Alaafin kó jèbù rẹ̀ kó retrace step rẹ̀. Ariwo ọjà ni Alaafin Owoade ń wò, ariwo ọjà ló ń react sí. Ní kí Alaafin Ọ̀yọ́ kó má jẹ́ káwọn ará Ọ̀yọ́ kú tì ní tìkùtì. Kó history táwọn èèyàn ń gbé jáde nípa Ọ̀yọ́ àti Ìbàtúndé nípa àgọ́dọ̀ Ọ̀yọ́. The arrogance of Alaafin Owoade cause all this rubbish. Kí Alaafin Owoade tó jẹ ẹ rí pé ààrẹ àlùmọ̀rúfù ló jáde tó ń sọ̀rọ̀ àlùfàǹsá sí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ àkọ́kọ́ a máa wá sí Èkìtì. Ó já sí pé Èkìtì ní bàbá Ọ̀yọ́. A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi ẹ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fàṣẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa gbọ̀ngàn níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ ìgbọ̀nsẹ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtọ́ bá ti jáde. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ àtìbà àgọ́dọ̀ Ọ̀yọ́. Alaafin Owoade ó rò pé òun kó ẹ̀rẹ̀ bá àpèrè Oòduà àbí àpèrè ọba nílẹ̀ Yorùbá. Alaafin Owoade ló ń kẹ́rẹ̀ bá àpèrè Aláàfin. A ti pariwo wa yányányán pé kí Aláàfin kó jèbù rẹ̀ kó retrace step rẹ̀. Ṣùgbọ́n Alaafin Owoade kò gbọ́. Ariwo ọjà ni Alaafin Owoade ń wò, ariwo ọjà ló ń react sí, especially ariwo ọjà láti ẹnu àwọn ọmọ Ọ̀yọ́. Mo ṣe fídíò kan sometimes ago, mo ní kí Aláàfin Ọ̀yọ́ kó má jẹ́ káwọn ará Ọ̀yọ́ kú tì ní tìkùtì pé ayé àtijọ́ àwọn aráàlú àtàfọbàjẹ àwọn ló máa ń yọ ọba, ṣùgbọ́n láyé ìsìn nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà lápapọ̀ ìjọba ló ń yọ ọba nípò. It is believed generally pé àwa tá à ń jẹ́ Yorùbá lénìí pé Ilé-Ifẹ̀ ni orírun wa. It is believed. I don't think we have Ife bloggers, but we have people who are bloggers today who are one way or the other protecting the Ile-Ife throne. But we have Oyo bloggers who are always doing everything to bring down the throne of Ile-Ife, the Apele Oòduà. There are a lot of caricature of Ooni of Ife on social media, people depicting him as a woman and things like that. All kinds of edited
pictures on social media, which is a disgrace, which is an insult to the Yoruba race. Lóòótọ́ gbogbo wa kọ́ ló ń jẹ́ Yorùbá níbẹ̀rẹ̀, ṣùgbọ́n ìgbà tí gbogbo wa ti agree, àwọn babaláwa wa ti agree, maybe in 1909, tá ti adopt Yorùbá, the name ceased to belong to Ọ̀yọ́ people. Gbogbo history táwọn èèyàn ń gbé jáde nípa Ọ̀yọ́ Àtìbà today, nípa àgọ́dọ̀yọ́, the arrogance of Alaafin Owoade caused all this rubbish on social media. Apàrọwà Alaafin Owoade títí. Because of the arrogance of Alaafin Owoade, àwọn ìtàn tá a mọ̀ tẹ́lẹ̀ ló ti jáde. A ò mọ̀ tẹ́lẹ̀ pé àwọn ará àgọ́, ọlọ́jà ọ̀fà àgọ́, pé àwọn ló gba Prince Àtìbà lálejò. A ò mọ̀ tẹ́lẹ̀. Because of the arrogance of Alaafin Owoade, gbogbo nǹkan tá a mọ̀ ló ti jáde síta láti mọ̀. Ẹ rí pé mo sọ pé Alaafin Owoade ó ń listen and is reacting sí ariwo ọjà. I watched a video of kí Alaafin Owoade tó jẹ. Ẹ rí pé ààrẹ Al-Moruf ló jáde tó ń sọ̀rọ̀ àlùfàǹsá sí Ọọ̀ni tilé Ifẹ̀, Ọ̀jájá kejì, pé kó má pera lórí ọba aládé mọ́. Ariwo ọjà ni Alaafin Owoade tó gbẹ́sẹ̀ lé lórí. I have done a video before tí mo sọ pé kò kí ń ṣe wo Aláàfin Ṣàngó ló yẹ kí Alaafin Owoade gbé wọ̀. There is a video tí ààrẹ Al-Moruf, ààrẹ ọba Ọ̀yọ́ Túnjí ní South Carolina in the United States, ìyẹn ààrẹ Al-Moruf ló jáde pé àwọn Èkìtì, àwọn Oǹdó tọ̀rọ̀ òkàn nípa Aláàfin. Ó sọ fún wa pé ò kì í ṣe Yorùbá nìyẹn, ṣùgbọ́n ibi tó yẹ ká ti bá ọ̀rọ̀ ọlọ́gbọ́n nígbà míì, ọ̀rọ̀ onílàákàyè, a lè má bá. A gbọ́ nínú ìtàn, especially Laji Abbas, nínú ìtàn àwọn ọmọ Ọ̀yọ́, including Laji Abbas, tó ń sọ pé tá bá máa wá Ilé Ifẹ̀ àkọ́kọ́, pé Èkìtì la máa wá sí. Èkìtì tán sọ ó include Àkúrẹ́ àti Ọ̀bálé, torí àti Àkúrẹ́ àti Ọ̀bálé àti Èkìtì èdè wa ò yàtọ̀ síra wa. So Èkìtì tán sọ include Ọ̀bálé àti Àkúrẹ́. Ó ní pé Ilé Ifẹ̀ àkọ́kọ́ a máa wá sí Èkìtì. Ó já sí pé Èkìtì ní bàbá Ọ̀yọ́, torí tí làákàyè ààrẹ Al-Moruf bá gbé débẹ̀, ó máa mọ̀ pé Èkìtì tó bá jẹ́ lóòótọ́ la máa wá Ilé Ifẹ̀ àkọ́kọ́ sí Èkìtì, sí Ọ̀bálé, sí Àkúrẹ́, Èkìtì general, a mọ̀ pé Èkìtì ní bàbá Ọ̀yọ́. Torí tí àwọn ọmọ Ọ̀yọ́ bá gbàgbọ́ pé Ọ̀rànmíyàn baba ńlá wọn pé Ifẹ̀ ló ti bí, tó padà lọ sílé Ifẹ̀ láti lọ jọba, láti fagídí gbàjọba. So there are a lot of things tó bá jẹ́ pé Alaafin Owoade ò wá arrogant. There are a lot of things tí ò yẹ kó ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ now. Tá a bá wò ó dáadáa, Ọ̀yọ́ empire tá à ń sọ, ṣé àgọ́dọ̀yọ́ ni Ọ̀yọ́ empire? Ọ̀yọ́ empire Kogi àbí Kwara lẹ́gbàjẹ́bà, Kwara ní Ọ̀yọ́ empire wà náà.
àwọn Fúlàní ló lé wọn sígbó, àwọn Fúlàní ló sọ àwọn ará Ọ̀yọ́ di alárìnkiri, àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ empire ló tú Ọ̀yọ́ lé, àwọn Fúlàní ló tú wọn. Ọ̀ṣẹ́ táwọn Fúlàní ń ṣe níjọ́, they are still doing it in Yorùbá land today. Ọ̀dọ̀ àwọn Fúlàní yẹn ni Alaafin Owoade ló gbéra, ló lọ sí ní Sokoto, ló lọ ń sọ̀rọ̀ empire ní Sokoto, ló lọ ń sọ̀rọ̀ amalgamation. Tí Awíkókó gbé amalgamation jáde tí ò síbi tí Alaafin kankan ti sign amalgamation. Now see what is happening in Ọ̀yọ́ Àtìbà. Ẹ wo ìtàn, ojúlówó ìtàn tó ń gbé jáde. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, a gbọ́ pé Prince Àtìbà, after tí Fúlàní lé àwọn baba ńlá Prince Àtìbà kúrò ní Ọ̀yọ́ ilé, bóyá Ọ̀yọ́ Kàtúngà tó wà ní Ẹ̀bàjẹ́bà, tó ń lé wọn sígbó, kó tó di pé àwọn Ọ̀yọ́ ń rìn kiri tán fi dé Ìgbòho, tán fi dé Àgọ́dọ̀yọ́ tòní. Baálẹ̀ ló ń jẹ ní Àgọ́dọ̀yọ́. A gbọ́ pé baálẹ̀ àkọ́kọ́ ní Àgọ́dọ̀yọ́ ni Ọlábóyèdé, baálẹ̀ kejì ní Ẹlẹ́bú, baálẹ̀ ni Prince Àtìbà bá ní Àgọ́dọ̀yọ́ nígbà tí àwọn ará Àgọ́ tó ń gbà wọ́n lálejò. Baálẹ̀ designate kẹta ni Àìlọ́mọ́, tí àwọn Àtìbà tán convince kó gba ipò àṣípa, kó jẹ ti sàn ipò baálẹ̀, tó fi di pé the last baálẹ̀ tí àwọn tán pa some years ago, àṣípa Ọlọ́run ò ṣebi, táwọn ará Àgọ́dọ̀yọ́ fi sọ pé wọ́n jẹ àṣípa mọ́, pé wọ́n fẹ́ gba ẹ̀tọ́ wọn. As I've said, tó bá jẹ́ pé Alaafin wà arrogant, ìtàn ò ní jáde. Ó ṣeé ṣe kí ìtàn má débi tí àwọn ará Àgọ́dọ̀yọ́ tó fi máa gba adé, tíjọba fi máa wú ìtàn jáde, àbí tí àwọn èèyàn fi máa wú ìtàn jáde. Up till now, the Alaafin is still arrogant. It is very unfortunate tí pé Alaafin Adéyẹmí ló bẹ̀rẹ̀ sí takàngbọ̀n pé òun ni bàbá Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Majority of people are called Yoruba today. Majority of us who are called Yorubas today, a nígbàgbọ́ pé ẹni tó bá ti wà lórí àpèrè ti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, pé òun ni olórí aládé nílẹ̀ Yorùbá. Kò sí Aláàfin kankan tá a gbọ́ nínú ìtàn tó bá Ọọ̀ni kankan takàngbọ̀n except Alaafin Adéyẹmí. Alaafin Adéyẹmí náà ló ṣe kú tó involve Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn Ọba Ṣàǹkẹ́ to do a coup against Ọba Ṣíjọ́adé, who was the permanent chairman of Old Ọ̀yọ́ State Council of Obas. Tí Alaafin Adéyẹmí ló suggest ní coup yẹn pé òun àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn àti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ni kó máa rotate chairmanship, tó Ọọ̀ni fi bínú kúrò nípàdé yẹn nígbà tí Ọba Ṣàǹkẹ́ lọ jókòó sí ibi tó yẹ kí Ọọ̀ni jókòó sí, tí Ọba Ṣíjọ́adé wá fi attend the meeting until the creation of Ọ̀ṣun State.
orí ibi tí Aláàfin Owóadé gbẹ́sẹ̀ lé òun ló ń tàbùkù bá orí àpèrè Aláàfin. As I've said, ọba Owóadé rò pé àti àwọn ará Ọ̀yọ́ wọ́n rò pé wọ́n tàbùkù orí àpèrè Ọọ̀ni ni. But now, the people of Ago-Ọjà, they have been able to make history. They have been crowned now. Their baálẹ̀ has been crowned as a king. Ìbádá tó bá jẹ́ pé Aláàfin Owóadé lè fọgbọ́n ṣe. You can see in Ilé-Ifẹ̀, ọba tó wà ní Ilé-Ifẹ̀ pọ̀, but all of them are still answerable to Ooni of Ife. There is no supremacy battle between them and Ooni of Ife. Even Ògúnṣà of Modakeke, Ooni Síjúadé approved his elevation to the position of a king, despite the fact pé Ifẹ̀ ló gba Modakeke lálejò, kì í ṣe Modakeke ló gba Ifẹ̀ lálejò. But Ooni Síjúadé approved the elevation of Ògúnṣà of Modakeke. Kò síjà, kò sí, ó approve ẹ̀. Ará Àgọ́-Ọ̀jà tó déládé, I think it's third class ọba now. Tó bá jẹ́ pé because nǹkan ti change, ayé ti yàtọ̀ sí tàtijọ́. Had it been Aláàfin Owóadé is not arrogant. Aláàfin Owóadé ló yẹ kó dé ará Àgọ́-Ọ̀jà, ló yẹ kó déládé, kó fìtàn balẹ̀. But he lost that opportunity because he decided to be arrogant. He decided to call himself what he's not. Because tí Ọ̀yọ́ empire bá wà pọ̀ kàǹkà bọ́n ṣe sọ, kò yẹ kí Fúlàní lé yín sígbó náà. I made a video tí mo sọ pé up till now, ìgbà táwọn Ọ̀yọ́ tí Fúlàní lé àwọn Ọ̀yọ́ sígbó, in my hometown, we have Ọ̀yọ́ indigenes in my hometown up to today that they have baálẹ̀ in my hometown, Ìkẹrẹ-Èkìtì. Tí Ọ̀yọ́ empire bá lágbá ó kàǹkà, kò yẹ káwọn Fúlàní lé wọn sígbó náà, bọ́n ṣe sọ pé wọ́n kàǹkà. Kí ló dé tí àwọn Fúlàní ò lè scatter Benin empire? So Alaafin cannot be the olórí ọba ilẹ̀ Yorùbá. Yes, because you are Alaafin happen to be a warrior that we all respect. Ìyẹn ò já sí pé òun ló máa, torí kì í ṣe pé a jókòó pé a sọ pé Alaafin ni olórí gbogbo wa. No. It's like planning a coup against everybody. Ló fi dọ̀gá àwọn tó surround ẹ̀. Ìtàn tí ẹ̀ tún jáde pé treaty tán ṣe, táwọn òyìnbó ṣe pẹ̀lú Alaafin, nígbà tí tó yẹ pọ̀ Ọ̀yọ́ nìkan ló ń jẹ́ Yorùbá before 1909, pé Akínmọ̀rin, Tèdè and the rest, about 8 villages ló wà nínú treaty yẹn. Kò kí ń ṣe gbogbo ibi tán ń pè nílẹ̀ Yorùbá lẹ́yìn. Àwọn kan nínú òpìtàn Ọ̀yọ́, wọ́n jẹ́ ká mọ̀ pé even ipò Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ nìkan ló wà fún, kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá, torí pé àwọn Ọ̀yọ́ nìkan ló ń jẹ́ Yorùbá níjọ́un. Ipò Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń sọ pé kán pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land today, Ọ̀yọ́ nìkan ló wà fún. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Ọ̀yọ́ ni, kì í ṣe ti ilẹ̀ Yorùbá. So ó yẹ kí, to avoid all this embarrassment táwọn ọmọ Ọ̀yọ́ ò mọ̀,
ó yẹ kí Aláàfin Owoade kó fọgbọ́n ṣe, and it is not too late. It is not too late. Aláàfin Owoade gbọ́dọ̀ tẹríba, ó gbọ́dọ̀ succumb fún gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ àwa tá à ń jẹ́ kóòtù òjìrì lẹ́nu. There is nothing like peace. Yeah, there are times you want to make peace that the other party might not be interested in you having peace. But this case is different. Other Yoruba Obas are interested in peace, in peaceful coexistence with Oyo Town. Even the Ooni of Ife is always stretching the hand of fellowship to other Obas, especially the Alaafin of Oyo. Ìgbà tí ọba ẹni ìtàn, ọba Ọ̀jájá kejì tó jẹ, Alaafin Adéyẹmí was surprised when he suddenly saw Ọọ̀ni Ọ̀jájá in Oyo with almost 100 other Obas. He was surprised. Ó yẹ kí ìgbà tí Aláàfin Owoade jẹ, nǹkan tó yẹ kóun náà ṣe nìyẹn, so that we can have peaceful coexistence. Ìgbà tí Ọọ̀ni Ọ̀jájá tó kópa, to attend in the coronation of Alaafin of Oyo in 2025, I think April. Ooni of Ife was not duly recognized. The people pointed it out, but Alaafin of Oyo refused to make amends. He refused to make correction. Kò sẹ́ni tó sọ pé kí Aláàfin Ọ̀yọ́ máa dọ̀bálẹ̀ kí Ọọ̀ni of Ife. But kò sí nǹkan tí ò jẹ́ kí ọba méjì tó làmìlaka nílẹ̀ Yorùbá, kò sí nǹkan tí ò jẹ́ kán dì mọ́ra wọn, kán yọ̀ mọ́ra wọn. Because àwọn ni àwòkọ́ṣe wa, àwọn là ń wò, àwọn ni àwòkọ́ṣe wa. So they are the people that are laying examples for us what to follow. It is not too late, as I've said. Alaafin Oyo can still make amends. How can he make amends? He must caution Oyo bloggers, because somebody like Awikoko, who is always claiming to be Oyo person, who is always correcting one way or the other the Oyo bloggers, whatever tí àwọn Oyo bá ti sọ ni Awikoko ló máa ń react sí, tó dẹ̀ máa ń sọ pé Ọ̀yọ́ lòun, pé bet torí pé gbogbo wa ti nígbàgbọ́ pé Ilé Ifẹ̀ ní orísun, pé a ò gbọ́dọ̀ accept kí àpèrè Ọọ̀ni Ifẹ̀ yẹn kó di yẹpẹrẹ. There are a lot of people, Ọ̀yọ́ bloggers, tó máa sọ pé ẹrú ni Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo ti ṣe fídíò kan tẹ́lẹ̀ tí mo sọ pé àwọn baba ńlá wa ògọ̀ tó máa fi ẹrú sípò ọba, tó wá burú jù, tó bá burú tó wá sọ ọmọkùnrin tó gún ti pa gbogbo ọmọkùnrin tó yẹ kó jọba, wọ́n lọ mọ́mọ tí ọmọ obìnrin wọn bí. Àwọn baba ńlá wa ògọ̀, kò possible. Tó bá lè ṣẹlẹ̀ níbòmíì kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ká wá fi ẹrú sípò, kò lè ṣẹlẹ̀ sípò ọba. I will give another example today. Láti ìgbà tí Ògògá ti ń jẹ níkẹrẹ, in my hometown, tí ọba bá ti wàjà,
tí ọba bá ti gbéṣẹ̀ tí wọ́n bá ọmọ ọba obìnrin náà máa fi sípò regent láti ìgbà tó ti ń jẹ́ Ògògà níkẹrẹ́ gbogbo ọba tó ti wàjà they made it an unwritten constitution tó fi jẹ́ pé ọmọ ọba obìnrin tí ìyá ò bá ti jẹ́ pé ìyá ò kì í ṣe ọmọ ìdílé ọba nírò wọn ò kì í gbà kó jẹ́ regent. Example ni is ìgbà tó bá the immediate past Ògògà of Ìkẹrẹ́-Èkìtì tó gbéṣẹ̀ tó wàjà ọba Adégbóyè Akáyéjọ. His first daughter, the mother of his first daughter, was from, I think, Iju. Yes, Iju. The other prince, the prince from Iro quarters, they didn't allow her to become the regent. Wọ́n lọ mú àbúrò ẹ̀ tí ìyá ẹ̀ jẹ́ ọmọ Iro quarters níkẹrẹ́. And it was also an unwritten constitution tó yẹ pé ẹni tó bá ti jẹ́ tí ìyá ò bá ti ń ṣe ọmọ ìdílé ọmọ Iro Ìkẹrẹ́ níbi tí àwọn tó ń jẹ ọba níkẹrẹ́ ọmọ tó bá ti ẹni tó prince tó bá ti jẹ́ pé ìyá ò kì í ṣe ọmọ Iro quarters kò lè jọba. The first person in the history of my hometown in Ìkẹrẹ́ tí ó máa jẹ ọba tí ìyá ò kì í ṣe ọmọ Iro happened to be the present Ògògà of Ìkẹrẹ́, Ọba Adéjìmí Alágbàdo Adú, whose mother happened to be from my mother's family, Owoade family. Only the first person tó máa jọba tí ìyá ò kì í ṣe ọmọ Iro. So àwọn baba ńlá wa ògọ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ̀ ń sọ pé ẹrú ni Ọọ̀ni. No, àwọn baba ńlá wa ògọ̀ tó bẹ́ẹ̀. Gbogbo àwa tá à ń pè ní Yorùbá lè ní a ògọ̀, àwọn baba ńlá wa ògọ̀ to that extent. Ìròyìn ẹlẹ́jẹ̀ lè ń gbé kiri. Lastly, the Alaafin can still make corrections as I've said. Kí Alaafin Ọ̀yọ́ kó má hùwà bí ariwo ọjà bó ṣe rí. Ó gbọ́dọ̀ nawọ́ àlàáfíà especially sí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Tó bá tí Aláàfin Owóadé bá ti lè nawọ́ àlàáfíà sí Ọọ̀ni Ilé-Ifẹ̀, every Ọ̀yọ́ person will fall in line. A kàn ń wo pé Aláàfin Ọ̀yọ́ kì í sọ̀rọ̀. Ariwo ọjà òun react sáriwo ọjà. Tẹ́ bá wo ẹni tí ò bá ti ń sọ̀rọ̀ gan ló burú jù. Ẹni tí ò bá ti ń sọ̀rọ̀. Ẹlòmíì tí nǹkan bá bínú immediately ló máa sọ̀rọ̀. Ẹni tó sọ̀rọ̀ gan ṣì better. Ẹni tó máa ń complain pé this thing is wrong, this thing is not right. I think Alaafin Ọ̀yọ́ should go and visit Ilé-Ifẹ̀ the way he visited Sultan of Sokoto. Alaafin Ọ̀yọ́ should visit Ilé-Ifẹ̀ the way he visited Emir of Ìlọrin. Torí àwọn Emir Ìlọrin ló gé orí baba ńlá wọn, Alaafin Olúewu. But he went to visit them. The way Alaafin Ọ̀yọ́ visited other Obas in Yoruba land, he should go and visit Ọọ̀ni of Ifẹ̀. Mi ò rò pé Alaafin Ọ̀yọ́ bí ó visit ẹni ọba in Èkìtì or in Ondo. Torí pé àwọn èèyàn wọn bí Al-Maruf wọ́n sọ pé àwọn ará Ondo àti Èkìtì tí ọ̀rọ̀ ọ̀kan wọ́n ti gbàgbé pé
àwa ni baba ńlá wọn torí àwọn òpìtàn wọn náà ló sọ bẹ́ẹ̀ pé tá a bá máa wá Ilé Ifẹ̀ àkọ́kọ́ Èkìtì la máa wá sí. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, in my view, in my opinion, ó ń fi ìtàn ṣègbè torí fún pé kí Aláàfin Ọ̀yọ́ fóun ní ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn sọ Lájí Abbas pé tá a bá máa wá Ilé Ifẹ̀ àkọ́kọ́ pé a máa wá sékìtì. As I've said, ó translate pé àwa Èkìtì ni bàbá Ọ̀yọ́. Àwa tí ń exist, àwa ni bàbá wọn, àwa tí Èkìtì tí ń exist kí Ọ̀yọ́ tó máa exist torí Ilé Ifẹ̀ ni Ọ̀rànmíyàn Ilé Ifẹ̀ láti bí. So if Aláàfin Ọ̀yọ́ isn't arrogant, there are a lot of things to achieve with diplomacy, especially with the governor of Ọ̀yọ́ State. Bẹ̀rẹ̀ ń wo pé òun fẹ́ ṣagídí, ó ti gbàgbé pé Aláàfin Owoade gbàgbé pé agbára ò sí lọ́wọ́ ọba mọ́. Ẹni tó bá ti wà níjọba agbára wà lọ́wọ́ ẹ̀. Agbára ò sí lọ́wọ́ ọba kankan mọ́. So gbogbo nǹkan tó yẹ kí Aláàfin Owoade kó fi diplomacy ṣe, ó ń fagídí ṣe. Wọ́n ṣe 50-year anniversary Ọ̀yọ́ State kò lọ. Wọ́n ń dádé f'Aláàgọ́ Ọ̀já. Òun ló yẹ kó gbádé lé Aláàgọ́ Ọ̀já lórí. Ó ti di Aláàfin Ọ̀yọ́ because of the carelessness of people of Àgọ́ Ọ̀já tó jẹ́ pé àwọn ló gba Prince Àtìbà lálejò. Aláàfin Ọ̀yọ́ ti dọ̀gá wọn. I don't think anybody can upturn that again. Though wọ́n ti di ọba. Bẹ́ẹ̀ ó yẹ kí Aláàfin Ọ̀yọ́ kó fà wọ́n mọ́ra. Eléyìí tó fi ń sọ̀rọ̀ níbi he attended a function. Aláàfin Ọ̀yọ́ attended a function tó ti ń sọ pé àwọn tó gba adé páálí tó ń dúpẹ́ lọ́wọ́ àgbà Akin pé kò lọ gba adé páálí pé àwọn kan tó gba adé páálí. I don't think Aláàfin Ọ̀yọ́ should have said that. Pé gómìnà Ṣèyí Mákindé àwọn tó fún adé páálí. Aláàfin Owoade ti gbàgbé pé Ifá gómìnà Ṣèyí Mákindé ló mú òun tóun fi di ọba. Ifá Ọ̀yọ́mèsì ló yẹ kó mú Aláàfin Ọ̀yọ́, ṣùgbọ́n Ifá gómìnà ló mú Aláàfin Owoade. So Aláàfin Owoade gómìnà Ṣèyí Mákindé náà ló wá ń sọ fún pé ó dé àwọn kan adé pálí. Aláàfin Ọ̀yọ́ gan tó jẹ́ fìlà ló máa ń délé all the time. Ṣé Ṣèyí Mákindé ò lè gba fìlà ẹyin gan kó má jẹ́ kó jẹ́ Aláàfin mọ́? This is what Alaafin should understand. It should make peace. It should make peace. Because it's not yet too late. Fortunately, I want to make a peace. Pẹ̀lú, they are interested. As I've said, there are times you want to make peace, whether with your family or with anybody, with your friends. They may not be interested in having peace with you. So you have to stay on your lane. Whether as a family member and whether in the midst of friends, if you have to make peace with some people and you notice they are not interested in peace, you got to stay on your lane. But fortunately, in this situation, the Ooni of Ife is ready to have peace with Alaafin Oyo. It is Alaafin Oyo that is fighting a supremacy battle that he cannot win. So he should go and make correction. He should go and make correction. Instead of Alaafin Oyo fi máa pariwo pé adé pálí, because gómìnà lè yọ Alaafin Oyo
it should not, because ti gómìnà kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ gbọ́dọ̀ mọ̀, àwọn ọmọ Ọ̀yọ́, they must understand this, that Ifá gómìnà tó mú Aláàfin Ọ̀yọ́, Ifá gómìnà yẹn náà lè yọ. So the Alaafin should sit up and make peace with everybody. He must close our mouth. Kó pa everybody lẹ́nu mọ́, ká má rí ọ̀rọ̀ ẹ̀ sọ mọ́. That's how it's supposed to be. Ó gbọ́dọ̀ pa everybody lẹ́nu mọ́, ká má rí ọ̀rọ̀ ẹ̀ sọ mọ́. Gbogbo àwọn tí Aláàfin sọ pé wọ́n dérádé pálí yẹn, Aláàfin Ọ̀yọ́ ó gbọ́dọ̀ fà wọ́n mọ́ra. Torí baba ńlá Aláàgọ́ Ọ̀já ló gba baba ńlá Aláàfin Owoade lálejò. Àwọn ará Àgọ́ Ọ̀já ti establish ìlú wọn tán ti ń jẹ baálẹ̀ kí Prince Àtẹ̀bà kó tó dé, kó tó fi ọgbọ́n kó wọn sábẹ́. Àwọn yẹn dẹ̀ ti gba kámú. Ṣùgbọ́n because Alaafin Ọ̀yọ́ is arrogant, that is why we are hearing about a lot of stories that we never heard today. Gbogbo ìtàn tá ò mọ̀ tó dẹ̀ ojúlówó ìtàn là ń gbọ́ lẹ́ni. Alaafin Ọ̀yọ́ ò gbọ́dọ̀ listen sáwọn tó ń fìtàn ṣègbè. Because I watched a video tí Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. Unfortunately, I don't think I can lay my hands on that video now. Tó fi ń sọ pé Àtìbà, ọ̀rẹ́ ni Àtìbà àti Nkelebu, the second baálẹ̀ of Àgọ́ Ọ̀já, ó lọ́rẹ́ ni wọ́n. Pé Àtìbà ti wà ní Àgọ́ Ọ̀já more than 20 years kó tó di ọba, which is a lie. Gbogbo ìgbà tí ó ń sọ yẹn, Ọ̀yọ́ lé òyìtú. So kí ló ń ṣe bẹ́ẹ̀ nígbà tó yọ lé òyìtú? Ìgbà tó yọ létú ni bóyá Ọ̀yọ́ Kàtógà whatever, tí àwọn Fúlàní dismantle Ọ̀yọ́ empire ní Prince Àtìbà tó rìn dé Àgọ́ Ọ̀já. So Aláàfin Ọ̀yọ́ should not listen to all these people tó ń fi ìtàn ṣègbè. A lè má mọ ìtàn, but àwa tá à ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ, àwa náà ní làákàyè. A lè add 1 and 2 and 3 ká add it together, ká mọ̀ pé iye báyìí bó ṣe yẹ kó jẹ́ lélẹ̀. It's just like àwọn tó gbé story pé Oòduà tẹ̀wọ̀n rọ̀. Ṣé tí ọba bá wàjà, ṣé ó mì pé tí Yorùbá wá sọ pé ọba wàjà, ṣé ó mì pé ọba gorí àjà ni? Ó mì pé ọba kú? Ó mì pé ọba jáde láyé? Láfihàn máa ń sọ pé ọba wàjà. So tán bá sọ pé Oòduà tẹ̀wọ̀n rọ̀, àwọn kan jẹ́ ká mọ̀ pé orí òkè ló wà tó ti máa ń sọ̀kalẹ̀, tó ń fi something like rope sọ̀kalẹ̀. Àwọn náà tó gbé ìtàn jáde pé torí pé wọ́n kàn fẹ́ àtàṣe wa mọ́ àwọn ará Israel àbí àwọn ará Mẹ́kà tó ń sọ pé Odùduwà kan wá láti Mẹ́kà. Kò sí Odùduwà kankan tó wá láti Mẹ́kà, torí ẹ̀jẹ̀ wa ò papọ̀ mọ́ àwọn ará Mẹ́kà. Ẹ̀jẹ̀ wa ò papọ̀. Tó wá pé Odùduwà ó wá láti Mẹ́kà ni, DNA wa máa papọ̀ pẹ̀lú àwọn ìwà wa ò papọ̀, ẹ̀jẹ̀ wa ò papọ̀. DNA wa máa papọ̀ mọ́ àwọn ará Mẹ́kà. A ò papọ̀ àtọ̀. Ẹ̀jẹ̀ wa ò papọ̀ mọ́ àwọn, kò sí Odùduwà kankan tó wá láti Mẹ́kà. Bóyá àwọn ará Ọ̀yọ́ ló kọ sórí yẹn pé Odùduwà ń kàn fẹ́ wọ́n, bóyá torí pé Islam has been existing in Ọ̀yọ́ for a very long time. Wọ́n kàn fẹ́ wò pé kàn ṣáà àtàṣe wa mọ́ àwọn ará Mẹ́kà, káwọn náà fi lè gba ògo pé Mẹ́kà láti ṣàn wá, a ò wá láti Mẹ́kà kankan.
a ò wá láti Mẹ́kà, irọ́ pọ́nbélé ni, irọ́ pọ́nbélé. So I've said it all. Alaafin Ọ̀yọ́, Ọba Owoade, should give peace a chance. Should go through the path of peace. Alaafin Ọ̀yọ́, Ọba Owoade, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́ pẹ́pẹ́pẹ́, kẹ́ gbogbogbò. Ó máa dáa kẹ́ listen sí voice of reason so that everything will be okay. God bless you all.